là á fọlá fún. Ẹni iyì báyìí náà là á fi sípò iyì. A gbàgbọ́ wípé lẹ́yìn náà ni kábíyèsí náà rò tí wọ́n fi wò wípé àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ẹni iyì láàrin ìlú, àwọn tí wọ́n ti ṣe ohun pàtàkì tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tí kò ṣeé gbàgbé torí pé iṣẹ́ wọn yọ gbangba níta, tí wọ́n fi wò wọ́n láti fi oyè dá wọn lọ́lá. Pẹ̀lú eléyìí la fi ń kí yín káàbọ̀ sórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Olúwabùkọ́lá Adélékè yín náà ní alákàsọ̀ èdè yín náà rèé. A ní ẹ kú dédé àsìkò níbi tí gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí. Ọdẹ Òdùbí ṣàlàáfíà lẹwà báwa náà ṣe wà lápá ibí yìí. Gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ ètò, a ní ẹni ọlá ọlá fọlá fún. Ẹni iyì náà báyìí là á fi sípò iyì. Ẹ wàá máa wò wípé asámọ̀ mi yìí ta ni mò ń tọ́ka sí. Ẹ wà pẹ̀lú mi. Ẹ kú dédé àsìkò yìí bàbá wa. Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ sì kú oríire ti oyè yìí náà. Ẹ ṣé o, thank you, ẹ ṣé. Ẹ dákun fún àǹfààní àwọn tó ṣe wípé ohùn ni wọ́n mọ̀ wọn ò mọ̀jú. Ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Olóyè Kúnlé Ológundúdú. Tí gbajúgbajà èèyàn mọ̀ tí. Tí gbogbo ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí akéwì ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun púpọ̀. Oyè tí a wá ń sọ nípa rẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀, mo fẹ́ kí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà ká ṣe wípé kẹ́lẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Ok, mo ṣe fẹ́ joyè yẹn ni, mo ti joyè tẹ́lẹ̀ níbòmíì, but nílùú mi gangan ní Ìlàrẹ̀ nílé Ifẹ̀, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ oyè Àpèsìnọlá ti ìlú Ìlàrẹ̀ nílé Ifẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àpè gbọ́ làwa mọ̀ yìí sí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí kò síbi tí wọ́n á ti gbé àwo ewì Ológundúdú sí tá yóò ní péjọ láti gbọ́. Ó túmọ̀ sí wípé wọ́n bá yí wò láti àpè gbọ́ láti tún sọ di àpè náà láṣẹ wà. Gẹ́gẹ́ bí oyè Àpèsìnọlá yìí, kí lè àwọn nǹkan tí ẹ kíyèsí pé ó so mọ́ oyè yìí? Ẹ ní bínú pé mi a máa sọ òyìnbó mọ́ ọ torí Yorùbá mi ò lọ gerege. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé oyè tí àwa jẹ yìí, oyè Àpèsìn, kì í ṣe fún ti fàájì but láti ṣiṣẹ́ fún ìlú ni. Àwọn tí wọ́n bá mọ̀ wípé àwọn eléyìí gbajúmọ̀ ni wọ́n mọ̀ yàn, wọ́n lè mú nǹkan rí wá sílùú ni wọ́n máa fi ń jẹ́rú oyè táwa jẹ yìí. Torí láti lè develop ìlú wa yìí ló jẹ́ kí wọ́n fi àwa joyè. Ẹ ṣeun. Ṣé wá ibi tí ẹ sọ̀rọ̀ dé mo fẹ́ kásáré yà díẹ̀ pé ẹni tí ayé mọ̀ ó ní wọ́n fi jẹ oyè ọ̀hún láti lè mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá ìlú. Exactly. Tá a bá wá sọ wípé ayé mọ̀yàn, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan bàbá wa kí láyé mọ̀ yìí sí? Nǹkan táyé mọ̀ mí sí ó pọ̀, nǹkan táyé mọ̀ mí sí pọ̀. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo ti ṣiṣẹ́ níbi tó jẹ́ pé ibi tó ga dáadáa ni nínú tá a bá ń sọ̀rọ̀ àwùjọ olórin. Mo ti ṣiṣẹ́ pẹ̀lú King Sunny Adé tí mo dẹ̀ jẹ́ máníjà alábòjútó Sunny Adé fúnra rẹ̀. So ibẹ̀ yẹn tí mo kọ́kọ́ wà ńgbà yẹn, ariwo mi ti wà nílùú gẹ́gẹ́ bí ọmọ kékeré tó kéré jù ní gbogbo àwọn tó máa ń jẹ́ máníjà eléré nígbà yẹn. I was the youngest artist manager in Nigeria, kì í ṣe Yorùbá land, tó dẹ̀ jẹ́ fún àgbà eléré. I have been there since 1989, mo ti ń ṣe máníjà Sunny Adé títí di 1993 nígbà tí ọ̀rọ̀ Abíọ́lá bẹ̀rẹ̀. June 12 ló jẹ́ kí n resign láti wá stand on my own pé èmi náà lè contribute sí n tó ń lọ ní society. Mo ṣe bẹ̀rẹ̀ ewì kíké ńgbà yẹn. Ó túmọ̀ sí pé ọdún 1993 gangan lẹ bẹ̀rẹ̀ ewì tèmi àti Ológundúdú. Àmọ́ ẹ ti ń ké díẹ̀. Pé ẹni bá máa kéwì á ti bẹ̀rẹ̀ láti kékeré, àti sùkúrù làwa ti ń kéwì bọ̀. So gbígba lẹ́yìn ìgbà tá a wá fi yẹn làwa dúró lórí ẹ̀. So ìgbà tá a wá dúró sórí ẹ̀ lọ́lọ́run wá fún wa ní àǹfààní láti rìn káàkiri lọ sílùú òyìnbó ń bí, lọ sílùú òyìnbó lọ́hùn, lọ sílẹ̀ àwọn èèyàn dúdú náà. So àwọn èèyàn wa tó jẹ́ Yorùbá yàtọ̀ sílẹ̀ Haúsá, yàtọ̀ sí Nàìjíríà ń bí,
bóyá ní Ghana, Togo, I've been to Mali, I've been to many other places, even Tunisia. So gbogbo àwọn ibi táwọn ọmọ Yorùbá wà ẹ̀, so wọ́n máa ń invite mi láti wá bá wọn, láti wá entertain wọn. So gbogbo àwọn eléré ńláńlá yẹn náà la máa ń pàdé ní summer láwọn ìlú kọ̀ọ̀kan káàkiri báyẹn. So láti lọ entertain àwọn tó ti fi gbogbo 24 hours wọn ṣiṣẹ́. láti fi sinmi. láti fi sinmi. ẹ ṣeun púpọ̀. ṣé àwọn fáwọn àgbà wa bọ̀ wọ́n ní adé orí báyìí la fi ń mọba, ìlẹ̀kẹ̀ la fi ń mọ àwọn ìjòyè, wọ́n ní pèlé àti gèlè tó dúró re la fi ń mọ ìyálóde láàrin àwùjọ obìnrin. tá a bá ń sọ̀rọ̀ nípa akéwì nílẹ̀ yìí, akéwì pọ̀, oníkálukú ló sì ní ìlànà ìgbékalẹ̀ tiẹ̀. ara ibi tí ó wù mí pé kẹ́ ẹ mẹ́nu bànú o, pé ìlànà ìgbékalẹ̀ wo ló mú kí ayé ó mọ̀ yín tí wọ́n fi lè sọ wípé ohun yìí, iṣẹ́ yìí tológun dúdú ni láàrin àwọn tí ń kéwì ní ilẹ̀ Yorùbá. Yes, that's a good question. Mo yàtọ̀ pátápátá sí gbogbo akéwì, ifá akéwì òyìnbó gan, mo yàtọ̀ sí wọn torí pé kò sí akéwì kankan, kò sí oníjàlá, kò sẹ́lẹ́kùn ìyàwó, kò sí onírárà tó máa ń sọ̀rọ̀ sọba, tó máa sọ pọ́ba ìyá ọba lájẹ àbí ìyàwó ọba lájẹ. Èmi máa ń sọ níwájú ọba pé ìyá ẹ̀ àjẹ́ ni. àwọn nǹkan yìí ká sọ̀rọ̀ kó yọ kò mú òkun ká ba bẹ́ẹ̀ ká kọjú abẹ ní kò ó. Tèmi fi yàtọ̀ sí gbogbo akéwì nìyẹn ní gbogbo àgbáyé. Ẹni tó bá jalè, nígbà tẹ́ ẹ̀ bá ti sọ fún, tẹ́ ẹ̀ náwó sí pé olè kò kúkú bá mi wí ní ọmọ sọ, olè adẹ́ kọ́ntínú. ṣùgbọ́n àwé olè ni ẹ́, tó jí nígbà tó jí ibi tó ti jí ni pẹ̀lú ẹ̀rí tó dájú. Kò sí bá ṣe ṣe, bóyá kó sinmi lórí ẹ̀, kó mọ̀ jalè mọ́, àbí kó sálọ, àbí kó lọ hàǹgì rẹ̀ kó para ẹ̀. So àwa máa fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀, torí tó bá ti ní òtítọ́, ìṣẹ̀lẹ̀ ò lè ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó bá contribute, tó bá dá sí. So tó bá dá sí ìṣẹ̀lẹ̀ pé kọ́kọ́ àti ìyàwó máa jà, ó fẹ́ túlé ká, ọ̀dà ìyàwó lẹ́bi, ọ̀dọ́kọ lẹ́bi, lálẹ́ ẹ tún padà bọ̀ wá parí ìjà yẹn. Torí ó ṣeé ṣe kí kankan nu wọn máa mọ̀. Ṣùgbọ́n nírú ewì tèmi, bí ọkọ àti ìyàwó bá jọ ń jà tán bá pè mí síbẹ̀, màá sọ bí ó ṣe yẹ kí, màá dárúkọ bóyá ìyàwó ni àbọ́kọ ni, pé àwẹ̀ aláṣejù ni ẹ́, ìyẹn ò ní kí lè yín dàrú. ẹ ṣeun púpọ̀. a wá padà sí orí ọ̀rọ̀ oyè jíjẹ yìí, wípé torí pé ẹ jẹ́ ẹni tí ó máa ń ṣojú abí ọ̀rọ̀ níkòó, òun ni ayé fi mọ̀ yín, tẹ́ ẹ fi di gbajúgbajà. ìyẹn ló sọ yín di àpégbọ́ tẹ̀mí kọ́kọ́ mẹ́nu bà, ká tó wá bọ́ sí ti àpésìn báyìí. kí ni àwọn nǹkan tẹ́ ẹ kíyèsí pé kábíyèsí wí gẹ́gẹ́ bí àmúyẹ tí wọ́n fi wò wípé oyè àpésìn yìí kò tọ́ sí ẹni méjì nílùú Ìlàrẹ́ yìí ju ẹ̀yin fúnra yín lọ? Ṣé àwọn pé yẹn ń sìn, ọba ló lè sọ yẹn, ọba ló mọ nǹkan tó ń rí. Torí pé kó tó di pé ọ̀rọ̀ oyè àpésìn wà, mo ti jẹ oyè ní ìlú mẹ́ta tí ò ń ṣe Ilé Ifẹ̀. Mo jẹ bọ́ba pìtàn ní Òwòrò Ìṣòkì lÉkòó, mo jẹ bọ́ba Gúnwà ní Ìkọlà Ìjẹ̀ṣà, mo dẹ̀ jẹ ọba Jùlúwà nílùú Èkìtì, ní Àwọ̀ Èkìtì. So oyè tán wá fún mi níbí kì í ṣe tuntun, kò tí yé yín. So oyè bóyè ńlẹ̀ ni, and tán bá ti fi ẹ́ joyè, nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́ mọ̀ ni pé àwọn tó rí ẹ pẹ̀lú dáadáa, tí wọ́n dẹ̀ rí i pé o ṣe dáadáa ni wọ́n lè fi ẹ́ joyè. So ti mọ̀ pé àwọn tiẹ̀ lélẹ̀, àbá understand. Tán bá dẹ̀ pàtẹ́wọ́ lé lórí náà pé kó kúrò ń lù, àwọn tó ń pàtẹ́wọ́ ó ṣe àìdá sí ọ̀dọ̀ wọn ni. So pé bẹ́ẹ̀mi bọ́n ṣe fún mi lóyè àpésìn, kì í ṣe pé báyìí mo lè mọ nǹkan tí ẹnìyẹn jẹ́, ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé oyè ilé wa ni, oyè Ìlàrẹ́ ni, oyè ìlú mi nìyẹn, níbi tó Oòduà ti wá. So gbogbo tó bá jẹ mọ́tò Oòduà yẹn mo fara mọ́. ẹ ṣeun púpọ̀. ẹ wá bá wa fi eléyìí kún, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣojú abẹ níkòó, ṣé nǹkan kan wà tó jẹ́ ìkìyà fún yín ni àbẹ́wò ẹ̀ bá yín pé wọ́n ó gbé yín, wọ́n ó mú yín? Nǹkan méjì ni láyé yìí wà fún.
àwọn ìgbésẹ̀ téèyàn ń gbé yìí wọ́n ń pe kinní kan ní ẹ̀bùn olúwa, that is talent ọ̀tọ̀ àbọ̀ kò yẹ yín then ìgbìyànjú tí ènìyàn yẹn gan ọ̀tọ̀ tí méjèèjì bá combine lèyàn fi lè work out lèyàn fi lè work through ṣùgbọ́n because ẹni tó bá lẹ́bùn kọ́ máa lẹ bàtà àbẹ̀ǹdà tó wá tún lọ ibì kan tó tún kọ́ bàtà ríran wàá rí pé ìṣe bàtà tiẹ̀ àtàwọn tó bá ń ṣe àyàtọ̀ irú èmi ń sìn báyìí ọlọ́run ló rán èmi pé kí n lọ máa kéwì kì í ṣe pé mo kọ́ àìlúlù ńlé wa ṣùgbọ́n nígbà tí àwa dẹ̀ ti ń fura pé táwọn èèyàn ti ń fura pé ó dàbí pé kinní yìí ẹ̀bùn ni o lẹ́bùn kan báyìí o tiẹ̀ wá ni pé kó gbárùkù mọ́ kó tẹ̀síwájú bá nílànà ẹ̀kọ́ ni àbí gbogbo ọ̀nà tó bá lè gbà láti lè so tí tálẹ́ǹtì bá ti wà pẹ̀lú ìgbìyànjú tènìyàn fúnra rẹ̀ human effort at the end of the day ẹ rí wípé kò sí nǹkan tó máa ṣe tí ò ní ṣe é ṣe kì í ṣe pé báyà pé èmi gan mo mọ̀ pé Ọbásanjọ́ mo fẹ́ pè lólè àbí Bọ́lá Ìgè kúrò ní ọmọọṣẹ́ ọmọ yàtọ̀ nù Joseph Wáyà àti electric wáyà òrè gbaṣẹ́ ẹ̀ná kú ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí láì ṣe pé èèyàn bá ní ẹ̀bùn tó dẹ̀ ní gbìyànjú tiẹ̀ kò sí bí èèyàn ṣe lè ṣàṣeyọrí ń bẹ̀ so àṣeyọrí tèmi ṣe nínú ewì ní láti máa sọ fáwọn èèyàn àwọn èèyàn gan fúnra wọn mọ̀ pé ó lè máa ṣe báyìí náà kó má kọ́wọ́ ẹ̀ má gòkè. ẹ wá ń gé àfẹlẹ ikú ṣé kò wá sí àsìkò kan tẹ́ ẹ̀ kan wẹ̀yìn ṣe mọ̀ torí àwọn ìdojúkọ pàápàá jùlọ ní irú àsìkò àwọn ológun tẹ́ ẹ̀ kan wẹ̀yìn pé ṣé mi ní jáwọ́ nù kínní ìwà ẹ̀. tó ṣe é pé pressure wá láti family side pressure wá wípé wọ́n wá rí i pé ńgbà tí mi ò gbọ́ pé ó máa stop kínní ò gbọ́dọ̀ máa kéwì yìí mọ́ o àwọn èèyàn ìjọba ń wá ẹ o tán bá dẹ̀ wá ẹ o ọmọ tó ṣẹlẹ̀ sí Délégiwá o ọmọ tó ṣẹlẹ̀ sí wọ́n ṣàka oríṣiríṣi àwọn nǹkan tó ìṣẹ̀lẹ̀ míì tó lè dẹ́rù bà yàn ok o mo ti gbọ́ ṣùgbọ́n Olúwa tún sì máa sọ fún mi pé sẹ́yìn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pọ́n náà ń pẹ́ nìkan níbì kan lórí ogún ẹ̀ yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ síbẹ̀ adẹ̀ ti gbọ́ pé ní báyìí lọ àtún kọ̀ǹtínú nígbà tó yá wọ́n wá ń báyàwó mi jà nílé wọ́n wá láti ìlú wa ń bí lọ sékòó wọ́n wá báyàwó mi jà pé ìwọ ni ọmọ kékeré ni ẹ́ ọkọ ẹ̀ náà ọmọ kékeré ni ó dẹ̀ ń ṣe nǹkan tán fi máa pálẹ̀ ní sọ́la ò wọ́rì wíwàrà kò lè lọ́dún kan tán bá pátán sìn tí wàá tún kọ̀ǹtínú tí wàá wọ́kọ̀ mi tí wọ́n máa fẹ́ táwọn òbí àdẹ̀ máa rí ẹ àwọn ò dẹ̀ ní rí lọ́dọ̀ táwọn àwọn ò dẹ̀ nígbà kó wá jẹ́ káwọn torí tọ́wọ́ ẹ tó bá kí n lẹ́yìn pé kó máa ṣe nǹkan tó ń ṣe lọ wípé ìyàwó ọkọ máa ti jáwọ́ so àìjáwọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí ó túmọ̀ sí pé ìwọ gangan ló ń tì í ṣùgbọ́n àjẹ́ kí gbogbo ìhàlẹ̀ wọn yẹn kó bà wá lẹ́rù kò jẹ́ kí gbogbo ìhàlẹ̀ yẹn kó bà wá lẹ́rù àwa mò ń báṣẹ́ mi lọ́wọ́ dẹ̀ support mi so for supporting me so mi ò ní problem tí mo ti mọ̀ pé tí èèyàn bá ń ṣe nǹkan bó ṣe lè náà lèèyàn ń jà tí ìyàwó ẹ̀ bá ti support ẹ̀ á sì máa lọ déédéé ti fún ìgbà kan ná so bí n pé iṣẹ́ mi yẹn inú ẹ̀ dùn sí so àjọ manage ẹ̀ títí tó fi ṣeé ṣe. ẹ ṣeun púpọ̀ báwo wá ni inú yín ṣe dùn sí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n kà yẹ láti joyè. kò sẹ́ni tó máa fi joyè tínú ẹ̀ ò ní dùn àbóyè yín so inú mi dùn wípé wọ́n fi mí jẹ oyè tí ó wu èmi gan inú mi dùn kí wọ́n fi mí jẹ oyè yẹn ṣùgbọ́n náà tún máa wà ń bẹ̀ kò sí nǹkan tó dùn tí ò kì í tún ní àgbéyẹ̀wò mi ni pé nígbà tán bá ti fi ẹ́ joyè tó bá jẹ́ ọmọ mẹ́ta ló bí ọmọ ẹ̀ ti di mẹ́fà torí nǹkan ò ní ṣẹlẹ̀ nílùú ẹ̀yin olóyè ni wọ́n á kọ́kọ́ tájẹ́ẹ̀tì ẹ lọ pe àwọn ọba lúbọwọ́ ọba lọ́ràn wá o àpèsìn wá o wọ́n ní wọ́n fẹ́ gbé transformer wá síbí o a ní kí gbogbo ilé dá 10,000 o ṣùgbọ́n ẹ̀yin olóyè 20 lówó tìyẹn ẹ̀yin kò yẹ so àti fìyàn joyè kì í ṣe ewé oyè àbí fìlà oyè yẹn gangan kọ́ ló má tà ẹni fi ẹ́ joyè kì í ṣe torí pé ó fẹ́ kó o dádé ṣùgbọ́n ó fẹ́ kó o náwó ni
so láti gbé bùkátà àdúgbò àbùkátà ìlú ni wọ́n ṣe é fìyàn joyè kì í ṣe pé bóyá fine boy ó lè jẹ́ yahoo gan kan fi ẹ́ joyè ntọ́ka àwọn ọ̀pọ̀lọpọ̀ bòmí ni pé owó àṣà jáde lọ́wọ́ ilé hàn fi tálákà joyè ẹni ń gbàrú lọ́jọ́ òyìnbó èlé joyè ṣùgbọ́n wá rí i pé o máa níbi tó ti máa wúlò fún that particular community kò ṣe dandan lú ẹ ṣùgbọ́n inú wa á dùn o àjò o ṣùgbọ́n màálù wa títí láì la máa pa kì í ṣe jọ wọn bá jáwé oyè nìkan wọn tún padà ọba jẹ́ némi ló ń ṣe báyìí ọmọjọ́ yẹn ni ẹ̀pẹ̀lẹ́kújá mẹ́ta ọ̀nì sọ pé olóyè ìjọ yẹn ni bàbá nǹkan gbogbo kíkì ẹ gbogbo gígẹ̀ ẹ náà kó lè kọ́ bá kú kó fi nǹkan lẹ̀ ni so àtijọ́ ìkọ́ ló mátà kọ́ lọ́hún fún yàn ní agbára láti lè maintain láti lè sustain oyè yẹn pé so that wọn ò ní wá padà gbà àbí wọn náà wá di pé bóyá o máa gbélé àbò máa sá pamọ́ so kọ́ ló ń jẹ́yàn kò máa rírí ṣe wà nù tí wọ́n kàn fi ń fìyàn joyè so lẹ́yìn ìgbà àti àwọn ọba míì tó ń fìyàn joyè tó pé later la discover pé 419 lẹ́ni tó ń fi joyè yẹn so bọ́ ọba tí wàá gbà lórí ẹ̀ kò gbà lórí ẹ̀ kò kàn mọ́ ìyẹn ó ti ń pèrè lórúkọ yẹn lọ ó lè jẹ́ ọ̀túnba ó lè járó ilé anywhere ever so bí ọ̀rọ̀ ìrìn àjò oyè bó ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n oyè wà purposely fún development àdúgbò ni àwọn tó ń rí i pé yes eléyìí kò ṣe bẹ́ẹ̀ lówó lọ́wọ́ bọ̀tò lówó lọ́mọ Ìbàdàn wọ́n lè fi ẹ́ joyè eléyìí kò lówó lọ́wọ́ o bọ̀tò rẹ̀ gọ́fúnà ni wọ́n lè fi ẹ́ joyè so àǹfààní kan ló máa jẹ́ tájẹ́ẹ̀tì aráàlú kan tó fi ẹ́ joyè so inú mi dùn pé mo jẹ oyè mo dẹ̀ tó sì máa jẹ sí gan ó sì ń bọ̀ oyè sì pọ̀ ọ̀kọ́ màálù sì pọ̀ màálù sì pọ̀ ẹ̀mí tó sì rà wọ́n náà ni yóò máa pa àmì wọ́n bá ṣe ń pa wọ́n ni yóò máa sọ àmì lọ́wọ́. àmì ẹ kí ṣe. wá ní ìmọ̀ràn tí ẹ ní fún àwọn olóyè yòókù. That's a good question. ṣẹ́rí one thing ni pé bí ọkọ àtìyàwó lọ́rọ̀ àwọn olóyè from different homes náà ti wá with different characters ní kálukú máa gbé wá síbi oyè ṣùgbọ́n nígbà tó bá ti di pé ìpàdé bá bẹ̀rẹ̀ àbóyè yín lèèyàn tó lè mọ báwo ni àṣepọ̀ yín ṣe máa jẹ́ because àwọn olóyè tó bá kù náà tán joyè báyìí ẹni tó bá ní ìwà kan tìlú ò mọ̀ mo sọ lẹ́ẹ̀kan pé ẹlòmíà jẹ́ yahoo boy but nígbà táwọn aráàlú ò mọ̀ wọ́n lè fi jẹ́ tán kán lọ́lọ́pàá mu tàbí kó gbé drug kan mu ní airport ṣùgbọ́n ẹlẹ́lòmíì tó máa mọ̀ so but irú àwọn olóyè báyìí sìn ẹni tó bá joyè tó bá lò níwà kan ìwà ìdọ̀tí lọ́wọ́ àsìkò tó joyè is even better for him kó stop ẹ̀ kó mọ̀ ṣe nǹkan yẹn mọ́ torí ó ṣeé ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ìwà kan wà táwọn àwọn kọmitì tó fìyàn joyè kan má rí kan má mọ̀ kan má gbọ́ kan má rẹ̀ ní sọ fún wọn ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ritualist ni ẹ́ o mọ̀ pé 419 ni ẹ́ o mọ̀ pé ó lè ní ẹ́ ìwọ ló mọ̀ whatever you can be ṣùgbọ́n àǹfààní ti wà báyìí fún ọ láti fi irú àwọn nǹkan bẹ́ẹ̀ sílẹ̀ that is my advice for the chiefs. pé gbogbo àwọn ìwà tí àwọn olóyè ò mọ̀ tí wọ́n fi yàn wọ́n tó jẹ́ wípé ẹni wọ́n ní oníkùn ló mọ̀ ká àwọn ìwà tí ó mọ̀ wípé ó ṣeé ṣe kó tàbùkù orúkọ òun ó ṣeé ṣe kó tàbùkù débi wípé nìkankan nínú ìran rẹ̀ gan lè mọ́ lè joyè mọ́ gbogbo àwọn ìwà àìtọ́ yìí wọ́n ní láti kọwọ́ rẹ̀ bọlẹ̀ kí wọ́n ṣe torí orúkọ tiwọn àti tàwọn ìran tí tún ń bọ̀ lẹ́yìn wọn ṣe mọ̀ pé nìkan ní tó kọ́ ṣe tó kọ́ fi máa jókòó dáadáa láéláé ẹyọ ẹnìkan náà ní sí ìbò kọ́ jẹ́ tó kọ́ fi máa dókọ́ tẹ́lòmí ò ní fẹ́ jẹ́ mọ́. ṣé ẹ mọ ọkọ sọrí ẹ má bínú ṣẹ́rí kankan tí mo tún fẹ́ fàyọ ń bẹ̀ ni pé tó o bá tí ì joyè kò sí tó káràlú nípa ẹ̀ o ti understand tó o bá tí ì di commissioner tó o di senator anybody kò sẹ́ni tó máa kíà láti mọ̀ ẹ́ ṣùgbọ́n ńgbà tán bá ti lè tó bá ti dépò kan tán bá ti lè fi ọ́ síbì kan tí ìṣèwọ́ ló fi rẹ̀ síbẹ̀ o tẹ́ pé àwọn náà fi ẹ́ síbẹ̀ ìlú ara wọn á súnmọ́ ẹ ṣùgbọ́n tó mọ̀ nípa àṣírí àwa máa tú so ó kúkú wá bẹ́tà kó yẹn má joyè tàbí tó o bá ti jẹ́ kó o pinnu pé àwọn ìwà báyìí mò ń láti jẹ́ kó bómi lọ ṣùgbọ́n pé ìlú ò ní mọ̀ wọ́n á mọ̀ tó bá yá ṣùgbọ́n tí wọ́n bá ń wòyàn lókèèrè tí ò sí tó pa yín pọ̀ pẹ̀lú aráàlú wọ́n lè má mọ̀ ẹ́ wọ́n lè má mọ̀ pé ìwọ ló ń dàdúgbò rú ṣùgbọ́n ńgbà tó bá yá téèyàn bá ti lè wà nípò kan tó dẹ̀ gba ipò yẹn lọ́wọ́ aráàlú
ìlú aráyè súnmọ́ wọn penetrate from there àwọn á lè rí i pé eléyìí is not honest, it's not sincere, àṣọlé ni àbọ̀ fún ẹ nípò kan ó bẹ́tà kó tó bẹ̀ sí lo epo yẹn kó kọ́ paná ìwà yẹn ná. ọkọ̀ wa wọ́ ẹ̀ bọ́lẹ̀. túláàsì ni. ẹ ṣé. ẹ wá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Kúnlé Ológun Dúdú, ọkọ sọ́jà, ọkọ òṣèlú, awo erin tí dààmú sọnà, akéwì gbogbogbò. máa ń bàtà lé ọ. ẹ kú dédé àsìkò yìí kábíyèsí. ẹ ṣeun olóòtú. ẹ jẹ́ wá dárúkọ yín fún àwọn tó wọ̀ ní. orúkọ mi ni ọba Ọlásọdé Akínrọ́pò Wàsìn Olúmọgbé 1 Ìlàrẹ̀ Ilé Ifẹ̀. ẹ ṣeun púpọ̀ àsìkò ayẹyẹ ti ìwúyè eléyìí tó ń wáyé lónìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jọ bí a bá ń bi ni kí ni nǹkan tó bí ìwé ètò ìwúyè yìí gan. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá tí ọba bá wà ní orí àkóso ó di dandan kó ní ìgbìmọ̀ tó máa bá gbìmọ̀ láàrin ìlú bí ìlú ṣe máa lọ sí iwájú. ọba bàbá wa Adéyẹyè ni ìtàn dẹ̀ ti fi mí jọba láti ọdún 2018 precisely March. láti ìgbà náà mi ò tí ì ronú láti joyè nítorí wípé mo ń wo ibi tí máa joyè sí. mo gbọ́dọ̀ ní befitting palace tí wọ́n máa bá mi tí wọ́n á mọ̀ wípé kíní. ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run tí irú ààfin wà àti họ́ọ̀lù àwọn Ìlàrẹ̀ wá sọ wípé ó tó àkókò fún mi láti joyè. kí ni sì máa ṣe? nǹkan tí mo lè ṣe ni pé kí n yan kọ́mítì kó wá bá mi wá àwọn ọmọ bíbí Ìlàrẹ̀ rùnrùn, that is àwọn ọmọ bíbí Ìlàrẹ̀ dáadáa tí ó jẹ́ ọmọ dáadáa láàrin ìlú Ìlàrẹ̀, yálà ó wà ní Ìlàrẹ̀ nílùú Ifẹ̀ ni o tàbí ó wà ní ìlú bòmírìn, kó sáà jẹ́ ọmọ bíbí Ìlàrẹ̀ láti jẹ́ kájọ máa gbìmọ̀ pọ̀ kí a lè máa mọ bí Ìlàrẹ̀ sì máa lọ sí iwájú. èròǹgbà mi nìyí tí mo sì gbéṣẹ́ yẹn láwọn kọ́mítì yẹn lọ́wọ́ oṣù karùn-ún ní tí mo ti gbélé wọn lọ́wọ́. wọ́n sì wá jábọ̀. àbọ̀ náà ni à ń ṣiṣẹ́ lórí ẹ̀ tẹ́yìn náà wá ń sì bá mi ṣiṣẹ́ lórí ẹ̀. gbogbo àwọn tí wọ́n sì wá jáde ó jẹ́ àwọn ọmọ tí ó jẹ́ wípé ó tẹ́ mi lọ́rùn, bí ó tiẹ̀ jẹ́ wípé kì í ṣe gbogbo wọn ni mo lè mọ̀, ṣùgbọ́n gbogbo wọn ni mo gbọ́rò yín wọn ní dáradára níbi tí wọ́n wà, níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ àti ìlú tí wọ́n wà. gbogbo wọn jẹ́ 29 mo máa fi jẹ oyè náà. nǹkan tí mo sì lérò náà ò ju wípé kájọ wá jókòó, èmi lọ́ba àkọ́kọ́ ní ìlú Ìlàrẹ̀, kí ni a máa jọ ṣe tí ìlú Ìlàrẹ̀ fi máa gòkè àgbà? ọ̀nà wo la máa jọ gbé gbà? ta lẹ mọ̀ láàrin òkèèrè nílùú òyìnbó ni o, nílẹ̀ wáńbí ni o, ní ibikíbi ni o, tí a jẹ́ wípé a lè ràn wá lọ́wọ́ láti jẹ́ kí Ìlàrẹ̀ kó gòkè àgbà. ẹ ṣeun púpọ̀. ẹ wá jọ bàbá obìnrin kí ni nǹkan tí ẹ rí gẹ́gẹ́ bí àmúyẹ láti yan àwọn tí ẹ̀yin ìjòyè yìí. wọ́n kí n fi bí àpèjúwe sí irú Ológun Dúdú. ó jọmọ bíbí Ìlàrẹ̀, a sì rí wípé ó jẹ́ ẹnìkan tó láàmìlàaka, tó gbójú tó sì gbónu, tó sì ń sọ òtítọ́, tí ò kì ń purọ́, tí ò ń jalè, tí ó dẹ̀ ń wùwàkiwà. ó jẹ́ kan nínú ẹni tí mo yàn. bẹ́ẹ̀ lọ, ẹlòmíì ọ̀gá níbi iṣẹ́, ẹlòmíì pòfẹ́sọ̀ ní yunifásitì, ẹlòmíì lọ́ọ̀yà ni, ẹlòmíì ẹnjìníà ni, lóríṣiríṣi. àwọn tó dẹ̀ jẹ́ obìnrin láàrin wọn, gbogbo wọn ló níṣẹ́ lọ́wọ́, kì í sobìnrin tó ń yìlú káàkiri láti máa ṣe ranù. àmúyẹ tí mo rí láàrin wọn nìyẹn. àmúyẹ tẹ́ rí lára wọn tẹ́ fi yàn wọ́n sí ipò. ẹ̀ṣọ́ àsìkò wọn á tù yín lára, á tù gbogbo ìlú náà lára. àmín. orúkọ orúkọ mi ni ọba Ọlásọdé Akínrọ́pò Wàsìn
Olúmọgbé 1 Ìlàrẹ́ Ilé Ifẹ̀. a ṣeun a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa ẹ ti gbọ́rọ̀ lẹ́nu bàbá wa olóyè tuntun torí oyèbóyè ńlẹ̀ náà ni àpèsìn ti Ìlàrẹ́ Ifẹ̀ ẹ ti láǹfààní láti mọ̀ wípé ìlú Ìlàrẹ́ Ifẹ̀ odidi ìlú ni ìtàn nípa ìlú Ìlàrẹ́ Ifẹ̀ náà wà lélẹ́yìí ẹ̀yin ẹ má lọ jìnnà tẹ́tílé kò ní kò pẹ́ láàmú wá sí ojú ìwòran yín ní ìkànnì tá a wà ní Olúwabùkọ́lá Adélékè ń dágbére fún yín pé àtẹ̀mí àti yín ògèdè ire ni a máa jẹ́ tiwa ní gbogbo ìgbà.